Famous on the miss. ẹjẹ́ àjọgbọ́ ẹjẹ́ àjọgbọ́ ẹwà Yorùbá lórí online social media lórí Facebook Instagram lórí YouTube atọ́pin tó wá arábùsọ̀lá dé abúrúmáṣe ìjẹta ẹ̀kọ́ ọkọ̀ làbákẹ́ méjì papọ̀ méjì dàrúgbò pèdèpèdè pátá o òun náà ní táyé máyà tàmí àtàyé òun lèmi gan ń gbọ́. ọpẹ́ ńlá fọ́lọ́run ọba Elédùmarè kábíyèsí ọba ńlá Abọ́láńlé Ọlọ́run ọba tó ṣọ́ wa látọdún tó kọjá tó tún wá jẹ́ ká tún pàdé lọ́dún yìí láyọ̀ àtàláfíà. ògo ni fún yárọ́bì lókè. ṣé ti wọ ọ̀tọ́pẹ́ ọba àná ọba ìní ọba ọjọ́ gbogbo Ọlọ́run ọba Elédùmarè a dúpẹ́ lọ́wọ́ rẹ o àwọn olẹ́ni méjì tó yẹ ká fọpẹ́ fún bí kò ṣe ẹ̀yin Ọlọ́run ọba Elédùmarè ẹ̀yin náà lè tún ṣọ́ wa látún pàdé lórí ètò wa ètò yín ètò gbogbogbò ètò mùtúmùwà ẹwà Yorùbá ẹwà Yorùbá lẹ́tò ètò lẹ́wà Yorùbá. adúpẹ́ fọ́lọ́run ọba Elédùmarè ààrẹ ọ̀tọ̀ látún gbé yọ lọ́tẹ̀ yìí ẹni pé ẹ̀rá wa méjèèjì pọ̀ lórí yúwòrán rí àtúntì gbèdé àtúntì gbára ọ̀tọ̀ míì dé láìpẹ́ láì jìnà ẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní wò wá lájà balẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Ọlọ́run ọba àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn náà ni Ọlọ́run bá bá dùn ti gbogbo wa. orúkọ mi ò yí padà èmi ọmọ yín náà kúkú ni olólùfẹ́ yín Arábù Ìṣọ̀lá mègídà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káàfàtà akúrú má ṣe yàn jẹ ẹkùn ọkọ làfàkẹ́ méjì pọ̀ èmi tí mo ru ọ̀rọ̀ sórí tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀ǹtẹ̀ tí mo wá gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tẹpọ́n tọ̀rọ̀ gbogbo wa mú mi tẹ́ kọ̀kọ̀rọ̀ èmi lọ́mọ ìmáàmù àgbà àròlé kan ṣoṣo tó ń bẹ lágbàáyé ìṣàgádélé bàbá tó bí mi lọ́mọ ọmọ Yusuf bá ń gbóṣe lọ ládòdò nípínlẹ̀ Ògùn ìṣàgá òkúmasẹ̀ ọmọ ahéré owó tí ò ní gbàgede ọmọ abẹ́rẹ́ mẹ́ta ní ṣàgá nílé bàbá tó bí mi lọ́mọ. èmi ni ọmọ àjànàrò nígbè ìgbésà ọmọ ilẹ̀ ọmọ adágùdó òkèrè ọmọ ọ̀dọ́ àmìrò èsè ògbálẹ̀ sílẹ̀ ọ̀sà òkè ṣọṣọrọ bomi ọmọ olúbà mẹ́sì ìyá mi lọ ẹ̀gbọ́n àjànàrò fún gbogbo ìgbésà káfàtà ìyá mi àmọ̀ pé alájà mo ṣe bá yín o Abọ́láńlé jẹ́ kí gbogbo ayé mọ̀ ẹ́. orúkọ tèmi ni Abọ́láńlé ọmọ Ọgbọ̀nlàwẹ̀ ọlọ́pẹ́ akéwì ọ̀là lèmi jẹ́ ìṣẹ́rí òsùn àkẹ́sán ọmọ ọlọ́kọ̀ ọmọ iwájú ọlọ́kọ̀ tí ń sowó ẹ̀yìn ọlọ́kọ̀ àṣejìgbà ẹ̀yẹ̀kẹ̀ ògèdè ọlọ́kọ̀ àtàn yẹbẹyẹbẹ létí omi èmi lọ́mọ àdàgbà má da kan gẹ́rẹ́ bá kẹsàn ọ̀gá ju gòbí ọ̀gá ju kòkòté wọn sì mú ìbọn ìléwọ́ dání torí pé kékeré ni bàbá tó bí mi lọ́mọ tí ń ṣọdẹ èmi lọ́mọ arúgbó ọdẹ yìí tí ń fàyàfà ẹ gbádùn àtọ lórí ètò ẹ má bá wa kálọ. ẹ má bínú ó ti délé ẹpẹ ni. bẹ́ẹ̀ dúró ẹgbẹ́ mi wọ́n ẹ̀kọ́ fìdílé ẹni ń bẹ níkàlẹ̀ ẹ jọ̀wọ́ ẹ má ṣe sùn lọ gbogbo ẹni rẹ̀ dúró wọ́ ẹ dìde jókòó láti fetí gbéyàwó ọ̀rọ̀. ẹ dìde jókòó láti fetí gbéyàwó ọ̀rọ̀ ohun tá a mú wá lọ́tẹ̀ yìí fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ètò wa pé ẹwà Yorùbá ni lásìkò yìí àwọn ẹwà Yorùbá pọ́nbélé la máa fi bára wa sọ̀rọ̀ àwọn àkọ́kọ́ wa tá a kọ́ṣe tá a pè ní Yorùbá sọ èdè nù òun náà la fi bára wa sọ̀rọ̀ lọ́jọ́ tèmi òwe tí mo wá fẹ́ mú wá tó jẹ́ mọ́ ohun tá a fi bára wa sọ̀rọ̀ lọ́jọ́ tèmi ṣùgbọ́n kí n tó wá mú òwe náà wá tẹ́ ẹ jọ gbọ́ tá a jọ kọ́gbọ́n lórí rẹ̀ kí Abọ́láńlé kó wá fún wa léwì pàtàkì èdè Yorùbá. ẹ yé o kíbikíbi ààyèkáyè tí a bá wà ẹ bá mi tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́dọ̀ lẹ́nu ọmọ ìlọ ṣé ẹ kúkú mọ̀ wípé àrò nílé bá jẹ́ òṣìṣẹ́ níbùsọ̀. ó yẹ gbọ́rọ̀ lẹ́nu Abọ́láńlé. Abọ́láńlé ọmọ Ọgbọ̀nlàwẹ̀ inú mi á dùn ara mi á yá gágá tí mo bá rántí pọ́ ọmọ Yorùbá ni mí ọlọ́pẹ́ akéwì ọ̀là ṣùgbọ́n omi jẹ́ agbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ lójú mi tí mo bá rọ́mọ Odùduwà tí wọ́n fi àṣà àti ṣe wa ráre wọ́n fi ń ṣẹ̀fẹ̀ wọ́n sì tún fi ń pa mí dìn. igi àràbà ńlá kan ní Yorùbá jẹ́ láwùjọ wa tí igi kékèké tí wọ́n dunú kí ló wá dé táwọn ọmọ Yorùbá tí a fi àyè sílẹ̀ láti gba àṣà àti ṣe àjèjì láàyè ó jọba láwùjọ tiwa
igi àràbà yìí ò gbọdọ̀ wó rárá. Mo fẹ́ kí a ṣe wa lóṣùṣù ọwọ̀ torí wípé òṣùṣù ọwọ̀ kò ṣeé ṣẹ́. Gbogbo ọmọ Yorùbá mo fẹ́ ká lọ ṣe ìrònúpìwàdà. Ṣé ara èèyàn tó mọ bùdó ẹ̀kọ́ wá sọ ọ̀rọ̀ onílé bí à ń tọ́ ara wa lókù? Ẹnu kì í ṣe ilé ọ̀rọ̀, ẹ jẹ́ ká yé tọ́ra wa. Bẹ́ẹ̀ ni kò kì í ṣe bùgbé ẹ̀. Ibi rọ ọ̀rọ̀ lọ́rùn ní rọ̀ sí. Arábù Ṣọlá mo fẹ́ rọ̀jò ọ̀rọ̀. Òjò ọ̀rọ̀ náà ni mò ń rọ̀ lé wa lórí yìí. Ẹnu kì í ṣe ilé ọ̀rọ̀, ibi gbogbo ni bùgbé ọ̀rọ̀. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ètò wa yìí lórí ẹ̀rọ ayélujára là ń jù sí? Èmi á máa sọ fún wa yìí pé ètò tiwa kọjá wípé adékólókó bá roko adékólódò má rodò, kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ títí wa. Nínú ètò wa yìí kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ rárá. Ibikíbi tẹ́ bá ti wà lẹ́ẹ̀ máa gbọ́ ètò wa. Ọ̀rọ̀ tí wo ò nílé bẹ́ẹ̀ lọ síbi iṣẹ́ ẹ máa gbọ́, bẹ́ẹ̀ ń jẹun lọ́wọ́ ẹ máa gbọ́. Àní àgàgà tẹ́ ẹ bá wà lórí ibùsùn tẹ́ ẹ fẹ́ sùn tọ́lọ́run ò tí ì fi oorun kùn yín tẹ́ ẹ wá bẹ̀ ẹ máa gbọ́ ètò wa. Kódà bọ́ wà ní mọ́tò wọ́n á máa gbọ́ ètò wa. Dáadáa. Kódà kẹ́ ẹ wà níbi tẹ́ ẹ ti ń ṣe gá tẹ́ ẹ bá fẹ́ gbọ́ ètò wa ẹ máa gbọ́. Ẹ máa gbọ́ bẹ́ẹ̀. Ṣé ó yé wa bẹ́ẹ̀? Ètò tiwa ètò ìrọ̀rùn ni tẹ́ ẹ sì rẹ̀ ọgbọ́n kọ́ ń bẹ̀. Ètò wa wá yàtọ̀ sí pé ètò tí ọmọdé ò gbọdọ̀ gbọ́ o pé ìwọ ọmọ yìí lọ sùn kúrò bẹ́ẹ̀ bá gbọ́ ètò ẹ pé ọmọdé kó wá gbọ́, ẹ pé àgbàlagbà kó wá gbọ́, arúgbó ẹ pé kó wá gbọ́. Èdè Yorùbá la fi bára wa sọ̀rọ̀, ẹ ti gbọ́ lẹ́nu Abọ́láńlé. Èdè Yorùbá ò gbọdọ̀ parẹ́. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní èmi lọ̀tá pọ́nbélé fẹ́ni tí kò ka èdè abínibí rẹ̀ kún, èmi gangan lọ̀rẹ́ ìmùlẹ̀ fẹ́ni tó yun èdè abínibí rẹ̀ láàyò. Èdè Yorùbá gbogbo ọ̀nà tó bá wà ní kápá mi láti fi gbé èdè Yorùbá lárugẹ lèmi máa gbà láti máa gbìyànjú láti máa tẹ̀lé. Nígbà tí mo ṣe àwo mi àkọ́kọ́ mo sọ ní Yorùbá kéde nù, mo bá wa sọ̀rọ̀ pàtàkì Yorùbá èdè ń bẹ. Mo ṣe àwo kejì mo ṣe ní akọni Yorùbá, mo sọ ìtàn àwọn akọni tó ti ré kọjá, mo wá fi pe àkíyèsí àwọn akọni tó wà ní ìsìn. Ẹ má jẹ́ kí Yorùbá olúkúlùmùṣù, ẹ má jẹ́ kí Yorùbá parẹ́. Lẹ́yìn ìgbà tí mo tún wá máa ṣe míì, mo ṣe ní ìṣọ̀kan Yorùbá. Ìyẹn mo sọ̀rọ̀ lórí àwọn lọ́balọ́ba tí mo fi dórí ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ká fọwọ́sowọ́pọ̀ ká wà ní ìṣọ̀kan. Ohun tí mo fẹ́ fi bá wa sọ̀rọ̀ lórí ni ohun tó lágbára ni lórí èdè Yorùbá náà ni. Abọ́láńlé, ìtàn òwe tí mo fẹ́ mú wá tó fẹ́ bá ọ̀rọ̀ mi mu tí mo fẹ́ fi gbé ọ̀rọ̀ mi lẹ́sẹ̀, òwe ni ọmọ àlejò tó bá wọ ẹ̀wù ẹ̀tù, ọmọ àlejò tó bá wọ ẹ̀wù ẹ̀tù kọ́mọ onílé kó wá lọ kó sí tẹ́rù tí ọmọ tó ń pè lẹ́wù ẹ̀tù, ẹ̀wù tó lágbára nílẹ̀ Yorùbá òun ní jẹ́ ẹ̀wù ẹ̀tù, ọmọ àlejò kó gbé wọ̀. Kọ́mọ onílé kó wá lọ kó sí tẹ́rù tí ọmọ tẹ́rù, kọ́mọ onílé wá wọ tẹ́rù tí wọ́n bá fi lè fún ọmọ àlejò yẹn nígbà láàyè kó lo ìlẹ̀kẹ̀ bá ti lo ìlẹ̀kẹ̀ yìí. Ó ti dọ̀gá fọ́mọ onílé. Ọmọ onílé yẹn máa dẹrú fún ọmọ àlejò yẹn. Bẹ́ẹ̀ni. Mo rò pọ́nà mi yé wa dáadáa. Ọmọ onílé yẹn á wá di ẹrú fún ọmọ àlejò. Ẹ máa gbọ́ o, àlejò ló wọ aṣọ ẹ̀wù ẹ̀tù o, àlejò ló wọ ọmọ onílé òun wá kó sí tẹ́rù. Tí wọ́n bá jẹ́ àgbo tí wọ́ṣọ tó rẹwà tẹ́lẹ̀ already, ó ti wọ́ṣọ tó rẹwà tẹ́ gbogbo àti rí kó tún wá ká tún wá fún láyè kó tún wá fi ilẹ̀kẹ̀ sọ́rùn. Ọmọ onílé yẹn gan wá dàbí ẹrú lọ́dọ̀ àlejò yẹn. Ìtumọ̀ rẹ̀. Àwa tá a bá wo àwọn Yorùbá, àwọn aláwọ̀ funfun lọ́dọ̀ pẹ̀lú àwa bíbá yìí àwa Yorùbá tá a ní èdè wa gangan, tá a bá wò wá síra wa. Bẹ́ẹ̀ fẹ́ ra gbá wọ́n á ní ṣé tòyìnbó ni, bẹ́ẹ̀ fẹ́ ra gbọ̀n wọ́n á ní tòyìnbó ni. Gbogbo nǹkan tòyìnbó ó gba yìí lójú wa ju ti Yorùbá lọ. A jẹ́ kí tiwa kó jọ wá lójú. Tiwa ò jọ wá lójú. Wọ́n ti farabalẹ̀ wọ ẹ̀wù ẹ̀tù tẹ́lẹ̀tẹ́lẹ̀. Torípa ti wọ́ra wa tẹ́lẹ̀, wọ́n ti farabalẹ̀ wọ ẹ̀wù ẹ̀tù. Tiwa ò jọ wá lójú. Tòyìnbó gbogbo nǹkan òyìnbó. Àwa ń gbé tòyìnbó lárugẹ. Kódà ìlú wọn ó rọ̀ wá lọ́rùn láti lọ sí ìlú wọn ju bíbá yìí lọ. Kódà kó jẹ́ ká máa lọ jìyà lọ́rùn. Wọ́n ti wọ ẹ̀wù ẹ̀tù tẹ́lẹ̀, àwa ti kó sí tẹ́rù. Àwa tún fẹ́ fún wọn nígbà láàyè kí wọ́n kó ìlẹ̀kẹ̀ wọ̀. Kí ni ìlẹ̀kẹ̀ tí mo sọ? Wọ́n tún wá lọ kọ́ èdè Yorùbá. Wọ́n tún kọ́ èdè Yorùbá. Yorùbá. A fẹ́ sọ̀rọ̀ wa dẹrú lọ́dọ̀ òyìnbó. Megida, èmi tẹ̀ máa ń ro kinní kan. Mo máa ń rò pé àfàìmọ̀ ibi tí ọ̀rọ̀ Yorùbá ń lọ láwùjọ wa yìí. Àfàìmọ̀ káwa Yorùbá má
lọ gbẹ̀yìn lọ máa fowó kọ́ Yorùbá lọ́dọ̀ àwọn tí kì í ṣe lédè wa. Ọlọ́run ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ Àṣẹ. ṣùgbọ́n a ti ń bá bọ̀ bẹ́ẹ̀ nítorí pé gbogbo ọ̀nàkọ́nà ni àwọn òyìnbó ń gbà láti fi jẹ gàba lórí wa nígbà tí wọ́n bá ti kọ́ èdè wa ṣáàtù ní lọ́kọ́ lọ́dọ̀ wọn lóòótọ́ nígbà tí àwọn ọmọ wa ní ìsìn àwọn ọmọ wa tí a fún wọn láàyè láti máa sọ èdè wa láti gbọ́ èdè wa yíyí kéèké Yorùbá dẹ̀ lọ́wọ́ bọ̀ wọ́n máa ń pa òwe kan wọ́n á ní awo tá a bá ń ṣe tá a bá ń lé ọmọdé sẹ́yìn bẹ́ẹ̀ àti parun awo náà kíákíá ni ó rọrùn láti ti parun torí pé ìwà àgbàlagbà tó bá ti rebi àgbáre ọmọ tó fi sílẹ̀ tí ò mọ̀ nípa awo yẹn èdè Yorùbá kí ló dé tá a ṣe báyìí fún èdè Yorùbá. Òbí mi tẹ̀ wà tó jẹ́ wípé tó bá ti gbọ́ pé ọmọ sọ Yorùbá kan ṣo lásán báyìí. Fanakula ni. Lúlù ni. Lúlù ni. Àwa sọ èdè tiwa di fanakula a sọ èdè tiwa di èdè tí ò yẹ ká máa gbọ́ nílé ẹ̀kọ́ àtúnlọ́fọ́ kọ́ èdè elédè kí ni kò mo dẹ̀ fẹ́ kó dá yín lójú o tẹ́ bá gbọ́ àwọn mi yìí dáadáa mo sọ níbẹ̀ kí ni kò mo fẹ́ kó dá yín lójú o tí ọmọ bá gbọ́ èdè abínibí ẹ̀yẹ yékéyéké tó gbọ́ èdè Yorùbá yékéyéké wàláì mo fi Ọlọ́run bá búra kò sí èdè tó máa bà lẹ́nu láti sọ kò sí èdè tí ò ní gbọ́. Arab ó jẹ́ kí n rántí àbúrò mi kan nígbà tó wà kékeré àbúrò mi yìí ó wá ń ṣeré pẹ̀lú àwọn akẹgbẹ́ ẹ̀ bó ṣe wá ń ṣeré àwọn ti bí àwọn gbọ́ òyìnbó dáadáa àbúrò mi ò dẹ̀ gbọ́ òyìnbó nígbà tó wá ń sọ òyìnbó àbúrò mi eléyìí ò tiẹ̀ gbọ́ Yorùbá ó bá fi ń ṣe yẹ̀yẹ́ tó bẹ̀rẹ̀ sí ní fi ṣe kí má fọ̀rọ̀ gùn àbúrò mi tí mò ń sọ yìí ó ti jáde ìwé mẹ́wàá ó ti ń gbáradì láti lọ iléèwé gíga kò sí èdè tí ò lè sọ ó lè sọ Yorùbá tó bá jẹ́ ti Yorùbá á sọ adálẹ́nu ṣáká níbi tó dédé ó ń sọ òyìnbó ju àwọn ọmọ tí mo wí ọjọ́ kìíní àná àwọn ọmọ tí mo ń sọ yìí sì wọn ò lè sọ Yorùbá. tí wọ́n bá mú ọmọ mi lọ sí ilé ẹ̀kọ́ tọmọ yẹn ò bá ti ń sọ èdè òyìnbó wọ́n lè torí wọn kọ́ mú ọmọ yẹn kúrò ńbẹ̀. bẹ́ẹ̀ni ó ṣẹlẹ̀ dáadáa. àwọn olùkọ́ náà wọ́n kó wa máa wò pé nítorí pé pàápàá jùlọ léèrè aládàáni yẹn wọ́n wá gbìyànjú pé ó mọ̀wé kó mọ̀wé ẹ ṣàjẹ́ kó kó ìbò. èdè òyìnbó yà ọ̀pọ̀lọpọ̀ ọmọ nísìn àwọn tó jáde ìwé mẹ́wàá àkọ́tọ́ wá sọ òyìnbó gbúgbúrú àkọ́tọ́ wọn ò lè kọ́lẹ̀ wọn ò lè kọ́ sílẹ̀ kí là ń ṣe ra wa báyìí fún ẹ jẹ́ ká sọ èdè abínibí wa ká gbọ́ yékéyéké èdè Yorùbá gbáyìn wàhálà èdè Yorùbá ó dẹ̀ gbajúmọ̀ gidi kódà ó gbẹ̀yẹ ó gbajúmọ̀ Yorùbá ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn o èdè Yorùbá ò yẹ ká fọwọ́rọ́ sẹ́yìn ẹ má jẹ́ ká gbìyànjú ẹ má jẹ́ kí ọmọ àlejò ẹ má jẹ́ kó kó ilẹ̀kẹ̀ sọ́rùn ká má bàa dẹrú lọ́dọ̀ ọmọ àlejò tá a máa lọ fọ́ kọ́ èdè tiwa fúnra wa lọ́dọ̀ àwọn òyìnbó ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá asọ̀rọ̀ wa dẹrú àpédè òyìnbó káti ẹ̀ gbà pé èdè òyìnbó aṣọ di èdè gbogbogbò torí pé ìlú Nàìjíríà tá a wà yìí Haúsá ń bẹ́ẹ̀ Yíbò ń bẹ́ẹ̀ Ìgbìrà ń bẹ́ẹ̀ gbogbo àwọn ẹlẹ́yàmẹ̀yà ló wà bẹ́ẹ̀ ṣùgbọ́n èdè òyìnbó yẹn àjọ mọ́ àlejò máa sọ papọ̀ ṣùgbọ́n nítorí yí pé ká lè máa jọjọ ẹ papọ̀ ìyẹn ti dàbẹ́ ká bá tiẹ̀ kọ́ ṣùgbọ́n ṣé ká wá jẹ́ kí tiwa parun ni kò jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹlòmíà á gbé làṣẹ́kẹ̀ bíi ti Bọ́lá lẹ́yìn ó ṣe kọ́ làṣẹ́kẹ̀ yìí á gbé làṣẹ́kẹ̀ tó bá ń bá sọ Yorùbá èdè òyìnbó ló tún máa fi dé lóhùn òbí mi ò gbóyìnbó dáadáa o Junior go sit down Junior you go to toilet ṣé òyìnbó náà nìyẹn ohun ẹgbẹ́ mi ṣe kàṣà ìṣe àtọ̀sán lọ́rọ̀ ó ní òun lóró dé àwọn tó ti wà lọ́rọ̀ ti pẹ́ kí ni káwọn wá jẹ́ òun kò gbóyìnbó dáadáa o a máa bọ́ ọmọ ìṣó òyìnbó tí ò yọrantí tí ò gbayìn tí ò jẹ́ pé ìbọn ló ń ta. ẹ̀yin òbí ẹ jẹ́ ká fi eléyìí kọ́gbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ẹ má jẹ́ kí ká máa fi ọwọ́ tẹ́ńbẹ́lú ẹ má yẹ ká fi mú èdè Yorùbá rárá o ẹ má yẹ ká fi mú bọ́wọ́ sọ èdè Gẹ̀ẹ́sì àbí kò sọ èdè Gẹ̀ẹ́sì ìyẹn ò ní kó má gbé èdè Gẹ̀ẹ́sì o. bẹ́ẹ̀ni. èdè Yorùbá tábà ní àwọn ọmọ yìí gan ó lera fún wọn láti kọ́ èdè Yorùbá tẹ́ bá wọ ibi tí olùkọ́ èdè Yorùbá ti ń kọ́ ọmọ nígbà míì ẹ rò pé èdè Gẹ̀ẹ́sì ló ń kọ́ ni kò sí ìdí tó fi ń jẹ́ kó rí bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ tí wọ́n ń kọ́ yìí wọn ò gbọ́ èdè Yorùbá wọ́n wá máa kọ́ èdè yẹn bíi pé láti lè jẹ́ kí àwọn ọmọ yẹn mọ nǹkan tí wọ́n ṣàlàyé gangan kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a ṣèrò nípìwàdà lórí eléyìí o ẹ jọ̀ọ́ ẹ má yẹ kí èdè wa parun. kíní kan ni mo dẹ̀ fẹ́ kọ́ yé àwọn èèyàn èdè Yorùbá ká sọ̀rọ̀ ká fa kò mọ́ òkú ọ̀rọ̀ yọ Yorùbá lónìí o tá a bá fẹ́ bú èèyàn
tí ẹni onímọ̀ pa bú òun Yorùbá ní tá bá fẹ́ yin èèyàn kó rí èèyàn wú Yorùbá ní tí akéwì bíi ti Abọ́lálé yìí kó fẹ́ bú èèyàn pẹ̀lú ewì ẹ̀ tẹ́nìyàn tún náwó fún pẹ̀lú Yorùbá àwọn délé máa ronú pé ọ̀gá mi kan ni mo kì í jọkan mo ní ọ̀gá mi ẹkùn rẹ́rìn rárá tó bá gbọ́rọ̀ ìwà kan máa rẹ́rìn ni mo ní oléjú kókó kó ṣọmọ lọ́mọ lóore kò rẹ́rìn kí a gbọmọ bunú ní ààyè kan mo dẹ̀ tún èyí láàyè kan ṣùgbọ́n ìṣọmọ lóore léjú kókó kó ṣọmọ lọ́mọ lóore ìyẹn ló gbá mú inú ọ̀rọ̀ èkó lè kí n lè rówó gbà lọ́wọ́ ẹ̀ fún yà fi yẹn kún òrojú kókó kó ṣọmọ lọ́mọ lóore ó náwó fún mi ògbélé tàlẹ́ pé tí ẹ̀ gbọ́dọ̀ Arab ó ti ọ̀rọ̀ ẹni tó tẹ̀ tọ́ ní lánàá yẹn tí òun máa ń lejú kókó ní àmúlẹ̀ máa ń lejú bọ̀ ẹ̀fà ṣọ́ra mà ní tí mo mọ̀ pé bóun rẹ̀ mi ìbúyìn àmọ́ mi ìbúyìn èdè Yorùbá ló ní lọ́wọ́ ká sọ̀rọ̀ ká fakò mú òkú ọ̀rọ̀ yọ ká fòwe tó bá mu ká fi tẹ̀ ń dì ọmọ Yorùbá ò mójúmọ́ nísìn mo jẹ́rìí ya mi alájà tó bá ní máa pé ìyá mi mo fẹ́ sáré débẹ̀ yẹn á ní mi ò lọ tó sọ yẹn tó bá fi lọ rógbò ó ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ti sọ ohun tó fẹ́ sọ nìyẹn á ní mi ò lọ kọjá mọ̀ sí náà ní kẹfẹ́ ilẹ̀ lọ́mí ní kẹ́ẹ̀ká lọ èmi mo ń lọ ẹ jẹ́ ká sóde Yorùbá ẹ má jẹ́ ká sóde Yorùbá kó yanrantí ẹ má jẹ́ ká sọ Yorùbá nù ẹ má jẹ́ ká sóde Yorùbá nù ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yín o ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yín Ọlọ́run àdúró tì wá. ọmọ ìyá mi Ọlọ́run ó dà máa nídìí designer tó máa di gan tó gbẹ tí mo lè ná kìlọ̀ síbi tí mo ń lọ yàn Ọlọ́run ọmọ ìyá mi má fọ̀ Al-Hikmat ni màá lọ Allah bẹ́ẹ̀ máa ti ráwọn ṣe ó yapa ń bẹ̀ gan. àti láti ṣe ọmọ to look sexy you want to look beautiful ọmọ tó na ọmọ pa ẹ̀wọ̀ ọmọ bó ṣe dùn better designer tó dúró re lára Al-Hikmat fabrics and models well ó yapa agarawu ọmọ tó ṣe òṣè you want to do shopping Al-Hikmat la máa lọ dandan baby dèdè ọmọ tó ṣe you want to do shopping Al-Hikmat la máa lọ dandan baby mi jẹ́ ká lọ Al-Hikmat ká lọ ṣara lóore Al-Hikmat better designer ó wà lẹ́bí ẹ̀pá Al-Hikmat ká lọ ṣara lóore Al-Hikmat quality and better service we dey here to make you look sexy má pa mí nà ọmọge tó wọ designer better polo ó wà lẹ̀ jalabia ó wà lẹ̀ ankara pẹ̀lú lace ó wà lẹ̀ plain and pattern ó wà lẹ̀ for men and women ó wà lẹ̀ ó pọ̀ yẹ́yẹ́ ó wà lẹ̀ Islamic accessory ó wà lẹ̀ anything for your body ó wà lẹ̀ Al-Hikmat ó wà lẹ̀ fabrics and models wear ọmọ pẹ́ ó yá lókè ó wà lẹ̀ we dey do delivery ó wà lẹ̀ to look sexy you want to look beautiful ọmọ tó na ọmọ pa ẹ̀wọ̀ ọmọ bó ṣe dùn better designer tó dúró re lára Al-Hikmat fabrics and models well ó yapa agarawu ọmọ tó ṣe òṣè you want to do shopping Al-Hikmat la máa lọ dandan baby dèdè ọmọ tó ṣe you want to do shopping Al-Hikmat la máa lọ dandan baby mi jẹ́ ká lọ Al-Hikmat ká lọ ṣara lóore Al-Hikmat better designer ó wà lẹ́bí ẹ̀pá Al-Hikmat ká lọ ṣara lóore Al-Hikmat. My brothers and sisters, let us visit Al-Hikmat for the best quality you can afford. Your satisfaction is our priority. You can locate us at kilometer 34 Lagos Abeokuta Expressway, MJ bus stop, Alakuko, Lagos. You can call for delivery. WhatsApp number 081 86 72 5665. Thank you. Al-Atik Travel and Tours, ilé-iṣẹ́ amúnirìnrìn àjò tó kárí ayé. Gbogbo èrò tó ń re Mẹ́kà, Jerusalem àti Umura.
Al-Atric Travel Limited is the best option. Bàbá David kílódé tẹ káwọ́ bọ̀nú bí ẹni tó jò pa báyìí. Duology o rí mi báyìí. Owó gbọ́múlé láńtà tí mo gbà tí mo fẹ́ fi rìnrìn àjò lọ sí Jerusalem. Àwọn ilé iṣẹ́ arìnrìn àjò tí mo sanwó fún gbá mi. Eléyìí kọ́ ló dìgbà kẹta báyìí. Bẹ́ẹ̀ ni o ọ̀rẹ́ wa. Èyí ló mú máa sọ fún yín ní gbogbo ìgbà wípé ẹnikẹ́ni tó bá fẹ́ rìnrìn àjò lọ sí Jerusalem, Mecca, Umrah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé iṣẹ́ kan ṣoṣo tó pèrèkèrè jùlọ láti máa mú ní ìrìn àjò náà ní ilé iṣẹ́ Al-Atric Travel and Tours. tí olú ilé iṣẹ́ wọn wà ní nọ́mbà 935 Lagos Abeokuta Expressway beside Oshotin filling station MJ Alákùkọ bus stop. Bákan náà ní free flight travel management tó jẹ́ ká ilé iṣẹ́ wọn. Oríṣiríṣi àkànṣe iṣẹ́ ìrìn àjò ni wọ́n máa ń ṣe níbẹ̀ bíi flight reservation and ticket, hotel reservation, car rental services, visa immigration services, airport transfer and protocol, management information and reporting. Ẹ lè kàn sí ilé iṣẹ́ free flight travel management lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08034069272 àti 09062449972. Pẹ̀lú free flight travel management ìrìn àjò lọ sí ìlú òkèèrè nírọ̀rùn. ọmọ Odùduwà bí mo bá rántí pé ọmọ Yorùbá ni mí ọmọ Oníṣàgá inú mi á dùn jọjọ bí mo bá wá rí ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá tí wọn kò ka èdè Yorùbá kún tàbí tí kò tilẹ̀ mọ rírì èdè abínibí rẹ̀ táṣà ilẹ̀ Yorùbá kò sì jọrú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lójú ọgbẹ́ ńlá yóò gba ọkàn mi jọjọ ẹ máa gbọ́ obìnrin mi torí ọ̀rọ̀ lójoko ẹ tẹ́tí pẹ̀lẹ́ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ làbárí. Ẹ farabalẹ̀ gbẹ́dùn ọkàn mi. Nínú èdè tó ń bẹ nílẹ̀ wa, láì sí àsọdùn tàbí ìṣètèlẹ́sọ̀ mẹ́ta péré ni wọ́n ló gbayì níbẹ̀. Ìgbò, Haúsá, láàrin gbogbo wọn ẹgbẹ́ ni Yorùbá ní kò lọ́gàá. Wàláhì ẹgbẹ́ ni Yorùbá ní kò lọ́gàá. Ẹ̀yin ìjọba tẹ́ wà nípò àṣẹ pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá tó bá tẹ́ ẹ̀ bá wá ọ̀nà ọgbọ́n tẹ́ máa dá sí tí Yorùbá òfin ní polúkúrúmuṣu Ọlọ́run á bí yín o alálẹ̀ Yorùbá dẹ̀ bí yín agbára wà lọ́wọ́ yín lọ́jọ́ tèmi tẹ́ ẹ̀ bá wá ọ̀nà tí Yorùbá òfin ní parẹ́ tí Yorùbá òfin ní polúkúrúmuṣu ilé ẹ̀kọ́ ẹ tún ṣe bí eré nìṣẹ́ ẹ ti fẹ́ pa èdè Yorùbá ẹ ti fẹ́ pa á tì bẹ́ẹ̀ ṣe mú ẹ̀kọ́ ìṣirò tẹ́ ẹ ṣe mú lókùnkúndùn tẹ́ ẹ mú èdè òyìnbó tẹ́ ẹ mú lókùnkúndùn ọmọ tí ò bá yege nínú àwọn ẹ̀kọ́ méjèèjì yẹn kò síbi tó ń lọ èdè abínibí rẹ̀ ṣe kà yẹn náà kún ẹ fi yẹn náà kún kí wọ́n lè mọ̀ ní òkùnkúndùn àwọn máa sáré léde kiri. ṣebí tẹ́lẹ̀ náà tẹ̀ ní èdè Yorùbá èdè gbogbogbò ni àwọn onímọ̀ sáyẹ́ǹsì wọ́n ń kọ́ èdè Yorùbá tẹ́lẹ̀ àwọn onímọ̀ ìṣirò wọ́n ń kọ́ èdè Yorùbá tẹ́lẹ̀ àtàwọn onímọ̀ kẹta náà ṣùgbọ́n nísìnyí ọmọ sáyẹ́ǹsì kò lè kọ́ Yorùbá mọ́. nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kó tó lè bẹ̀rẹ̀ sí ní fi èdè míì kọ́ ọmọ ó gbọ́dọ̀ ti dé yàrá kẹta primary 3 láti kejì tí dé nọ́sírì ní òyìnbó náà sọ òyìnbó náà sọ èmi ń tèmi àwọn ọmọ tèmi Yorùbá mo bá wọn sọ àti rí tó ti jáde ní wọn tó lè gbọ́ òyìnbó dáadáa tó gbọ́ òyìnbó yékéyéké torí di èyí ẹ jẹ́ ká gbìyànjú ká gbé èdè wa lárugẹ èdè Yorùbá ò gbọ́dọ̀ parẹ́ kò gbọ́dọ̀ parẹ́ lọ́dọ̀ tiẹ̀ o kò ní parẹ́ lọ́dọ̀ tèmi. kò ní parẹ́ lọ́dọ̀ tèmi náà láṣẹ ìjùmọ̀. ọlọ́wọ́ bọ́tìnì Towólawí ọmọ Ayọ̀pọ̀ ìwọ náà gbìyànjú má jẹ́ kí di èdè Yorùbá ó parẹ́ ní ilé tiẹ̀ náà mo ti gbọ́ Ọlọ́run àdúró tiwa gbogbo pátápátá làájọ jèrè nílẹ̀ Yorùbá yìí láàpù ti ṣàṣelà lágbára Ọlọ́run bá adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ti ń gbọ́ wa látàárọ̀ tẹ́ ti ń bá wa bọ̀ tẹ́ ń gbádùn wa Ọlọ́run á jẹ́ ká jọ gbádùn ara wa pẹ́pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ ṣe gbádùn yẹn bẹ́ẹ̀ ṣe gbádùn wa ẹ jẹ́ káwa náà gbádùn ara wa ẹ gbìyànjú ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ẹ ràn wá lọ́wọ́. ẹ jẹ́ ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ ó dá wa lójú pé ẹni kábàámọ̀. lágbára Ọlọ́run ẹni kábàámọ̀ ẹ gbé polówó ọjà yín wá sórí ẹ̀rọ ayélujára kábàá yín gbé lárugẹ ẹ pè wá gẹ́gẹ́ bí adarí ayẹyẹ MC ẹ pè wá fún alága ìdúró alága bẹ̀rẹ̀ alága ìjókòó ni ẹ̀kí bẹ̀rẹ̀ ẹ pè wọ́n ẹ pè Abọ́láńlé pẹ̀lú gbòtọ́ náà báyìí ní kábàámọ̀ lórí ẹ̀ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ọdún tá a mú yìí ọdún tuntun 2021 yìí ọdún ìdùnnú ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa ẹ ní mọ̀ọ́sì ẹ bímọ púpọ̀ ẹ ní bólè ibi tí wọ́n máa pọ̀ ní dídìrín òní sínú wọn ẹ̀yin obìnrin ọkọ yóò ní kọ́ yín pẹ̀lú tipátipá kò ní kọ́ yín pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ agbára Ọlọ́run bẹ̀lẹ́ Èdùmàrè orúkọ mi òkùnkùn yí padà èmi ọmọ yín náà kúkú ni Arábù Ìṣọ̀lá megídá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrú má ṣe yàn jẹ ẹ̀pọ̀n ọkọ làbákẹ́ méjì pọ̀ èmi tí mo ru ọ̀rọ̀ sórí tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀ tí mo á gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tẹ́pọ́n tọ̀rọ̀ gangan wá mú mi tẹ̀kọ̀ kọ̀rọ̀ èmi ọmọ oníṣàgá òkú màá sì á nílò owó tí ò ní gbàgede ọmọ abẹ́rẹ́ mẹ́ta oníṣàgá ní bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ ìmáàmù àgbà àròlé kan ṣoṣo tó ń bẹ lágbàáyé èmi á máa wí pé adúró má ṣiṣẹ́ ní irú orí gbà èyíkéyìí tá a bá ti ń ṣe ẹ jẹ́ ká tẹra mọ́ ká má yẹ ká má gbò ọlọ́wọ́ bọ́tìnì wa
tó la wí àyọpọ̀ àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ sí náà àjọ ṣeré bí èrè lálẹ́. orúkọ tèmi ò kú yí padà Ṣúkúrátì ọmọ Ọ̀gbọ̀nlàwẹ̀ ọmọ Ṣàráfàdíìnì Ọ̀gbọ̀nlàwẹ̀ tó dolóògbé lọ́jọ́ sí ìṣẹ́rí oṣù àkẹsàn ọmọ agbègbè òmùjẹ ọlọ́pẹ́ akéwì ọ̀la ká tó fi lè pàdé ó dìgbà. Yorùbá rọrùn láti sọ bẹ́ẹ̀ Yorùbá le púpọ̀ láti gbọ́ àgbọ́yé rẹ̀ bóyá tó tilẹ̀ mọ̀ wípé ìtàn pàtàkì ń bẹ lẹ́nu ẹni sọmọ ní bábọ̀ rẹ̀ jẹ́ ọmọ Odùduwà ọmọ Yorùbá kí ló ń ṣe wá tí nǹkan tiwa kì í jọ wá lójú kí ló ń ṣe wá gan-an tí a ní ojú kòkòrò